My daddy is dead, sir. I don't believe them. I can't take it. 5 minutes ago. I want to go home. Please, Wọ́n ní bàbá Taiwo Ogogo. I can't. Taiwo Hassan, wọ́n náà ti kú. Mommy, Sẹ́yìn náà rí nǹkan tí mo sọ ní prógrámù ìkàkọ́ nípa mátà wọn pé kí àwọn abalẹ̀ àwọn èèyàn ká má tẹ̀rí sí pé torí death trap ni. Kó tó di pé hospital máa sọ fún yàn pé ẹni yóò gbọ́tọ̀jú mọ́ ẹ̀mọ̀ pé ẹni yẹn ti death already. Some people asking me why you are saying this, why you are saying that. Did you know that it's the same work? It's just similar the work that I'm doing. Ṣé rò pé tó ń ṣiṣẹ́ ìṣògùn tó ń ṣe kinní kan kò ní mọ̀ nípa ẹ̀tì ni. Kó tó di pé èèyàn sọ pé òun ò lè tọ́jú ẹ̀ mọ́ kẹ́ gbé lọ bò mí àbí kẹ́ lọ máa tọ́jú ẹ̀ ńlé. Ṣé wọn kò ti get reason why ni. But sometimes wà tó yẹ pé téèyàn bá sick ibi eléyìí ìfẹ́ máa jábọ́ time yẹn because abẹ́rẹ́ ọ̀nà kì í ṣìnà ni. Sometimes wà tó yẹ pé téèyàn bá ti ń sick tí sickness yẹn bá ti ń jẹ́ lemọ́lemọ́ ẹ lọ ṣe fẹ̀mírẹ̀mí fún. Ó lè jẹ́ àgbò, ó lè jẹ́ kan wọ̀ kí wọ́n máa pa lásán wọ́n máa lọ sílé wọn àbí family house wọn àbọ̀dọ̀ ẹni oníṣègùn abaláwo tó gbọ́fà tó mọ̀ ń pa ìdáadáa. A lè sọ pé natural, a lè sọ pé spiritual, a lè sọ pé kinní kan ọ̀dẹ̀ mi tún sì máa sọ̀rọ̀ pé life is by spiritual, especially tẹ́ bá ń ṣoríire ẹ máa múra gan. Ọlọ́ba àfọ̀run kí wọn máa ń ti lọ nìyẹn. Ìkan tí mo sọ níjẹ tàbí jẹrin nìyẹn pé ẹ wá kí wọn kan máa lọ because á di wàhálà sí ẹ lọ́rùn. Ẹ ti understand mi mo mọ̀ pé àtẹ̀yìn tẹ́ hate mi nígbà tí mo sọ̀rọ̀ yẹn àtẹ̀yìn tẹ́ like mi mo mọ̀ pé ti máa understand mi nísìn. Before hospital tó lè sọ yìí pé no this is wọ́n ti rí red flag kó tó di pé cancer dé stage 4 kidney ẹni yẹn ti bàjẹ́ kidney méjèèjì ó ti mọ̀ nǹkan tó ń pè ní cancer ni àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àìsàn burúkú but tó bá kàn lo ẹ̀rọ yẹn tán fún wọn lépo àtàdín wọ́n ní Taiwo ni wọ́n pé wọ́n nílè fún wọn ládín ọ̀rọ̀ Taiwo kò kàn ọ̀rọ̀ cancer tó bá kàn fún wọn ládín ni ẹni tó máa kú náà kí n bọ́ lẹ́bẹ̀ eléyìí tí mo ń sọ yẹn campaign after election ni ó ti lọ báyẹn kọ́lọ̀ bá fọ̀run kẹ́ wọn nǹkan tí mo ń sọ nìyẹn tó bá ti di pé àwọn aráàbí ti sọ yí pé kíní kan ò lè tó mọ́ ẹ wá wo ọ̀rọ̀ mi yẹn ẹ̀yin tí ẹ wo ọ̀rọ̀ mi yẹn bí negative word ẹ wá wò ó lé ní kágbà pé bóyá ilé ẹnìkan náà kú sí tó ti fún wọn lágbo kí lẹ́rọ kó máa ṣẹlẹ̀ nísinsìnyí náà ẹ kò predict nǹkan tó máa ṣẹlẹ̀ nísinsìnyí wọ́n máa gbé ẹnìyẹn ni wọn náà ló pa mọ́rú ẹ̀ ni kọ́lọ́ ń fọ̀run kẹ́ wọn. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.